Olódùmarè ọba ọ̀run bàárẹ̀, mo kí wa lẹ́ẹ̀kan sí iṣẹ́ ilé ìtẹ́rí lókè tá a ṣe pẹ̀lú ohun márùn-ún yẹn, ìyẹn sáré wá ni. Ẹ rí i pé ńgbà tí mo ṣe kọ́mọ́ dàbí piracy náà ló jẹ́ kí n júbà babawo tó ní ohun ìrìn àjò yìí. Ṣùgbọ́n lẹ́yìn tí mo fẹ́ bá wa sọ lénìí, màá sáré gbóṣùbàrà bàǹtà fún òṣèré ògbóǹtarìgì nì Adékọ́lá. Mo rí ẹ̀kọ́ kọ́ nípa eré orí ìtàgé tẹ́ ẹ gbé jáde tí ẹ pe àkọlé rẹ̀ ní òòṣà. Òrìṣà. Ẹ̀kọ́ tí ń bẹ nínú rẹ̀ pọ̀. Bẹ́nìyàn bá ṣeun ká sọ pé ó ṣeun, ènìyàn tí ò bá ṣèyàn ká sọ pé lágbájá ò ṣèyàn. Torí pé kò dáa kéèyàn máa fi gbá kan bọ̀ kan nínú. Ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ̀ lákọ̀ọ́kọ́ bá a bá rí bèbèrè òpònú, kọ̀jọ̀yà kọ̀jọ̀ bàbá tó sọ pé òun láláṣẹ lórí òrìṣà kọ́lọ̀ rèé wo àgbéléwò yọ rẹ̀ kọ̀ọ̀kan mẹ́. Ilé ìsaláṣẹ ìgbákejì òrìṣà, omi dandan lòòṣà, who are you? Iṣẹ́ wo lọ́lọ́run ọba rán ọ? Aláṣẹ lórí òrìṣà, iṣẹ́ wo lọ́lọ́run ọba rán ọ? Ọ̀tá gbódépò ni. Àbí kí ni àbí? Ṣé gbókọ́? Kí á ló kọ rẹ̀? Rẹ́fù ni. Ibẹ̀ ńkọ́ là ń lọ. Gbogbo ohun tá a bá ṣe lénìí yóò dìtàn lọ́la. Àwọn tàná ti kọ tán. Gbogbo ohun tí ń jẹ́ ìránṣẹ́ láti gbéní sí ní ẹ ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run. Ìwọ́n tó wá pe ààrẹ ní aláṣẹ lórí òrìṣà, Ọlọ́run tó kí ó tó lámúgbálẹ́gbẹ̀ẹ́. Ìyẹn wò sùnsùn, ó sọ̀rọ̀ sí bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn, ó ní ṣe tíátà, ìṣe tíátà rẹ̀ ń ló gbé dé bí ń lò ṣe tíátà làwọn àrò pé lágbájá ìwọ náà máa dáfá. Bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn kì í ṣe bá àbárí mọ́. Orí táwọn eléyìí ti tó ṣe nínú ayé, orí tí ó ti tó ṣe nínú ayé tọ́lá wọn bá ti fún wọn níyọ̀ǹda pé látara Fáyẹmí Ẹlẹ́bùúbọn ni. Torí pé kì í ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run bá rán sí yàn. Ṣùgbọ́n àwọn tí bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn tọ́lá wọn bá ti rán wọn sí láyé, ó tó gbogbo ìlú tó sọ pé ń pàṣẹ lé lórí. Kódà ó ju ìlọ́pọ̀ ìlú lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún lọ tó sọ pé ń pàṣẹ lé lórí. Ọ̀rọ̀ tí màá wá sáré sọ lórí ọ̀rọ̀ fíìmù yẹn, Adékọ́lá, ṣé Abíọ́dún náà ni? Odunlade Adékọ́lá, mo gbé fún yín. Kò ní bàjẹ́ fún yín. Ẹ ṣe fún yẹn nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ mo ní àbí kí n wá ìpè bíi mẹ́rin kan kí n júlù ọkùnrin ni. Ṣùgbọ́n nígbà tó di nígbẹ̀yìn mo rí i pé ó nítumọ̀. Bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa ẹ máa ṣe dáadáa. Àwọn èèyàn mi, àwọn èèyàn wá ń béèrè pé ṣé ìránṣẹ́ Ọlọ́run làwọn náà? Ṣé irúnmọlẹ̀ làwọn náà? Àwọn èèyàn mi bẹ́ẹ̀ ṣe rí wọn nì, ara ajogun ni wọ́n. Ajogun ni wọ́n. Kò wá sí èèyàn tẹ́nu rẹ̀ gbà tí ó sọ pé ajogun dá tàbí ajogun ọ̀dá. Fún bí àpẹẹrẹ, ṣé ikú dá àbíkú ọ̀dá? Èwo ló mú mẹ́? Bọ́ ọba ní kú dá lábala tọ̀dọ̀ tiẹ̀, bọ́ ọba ní kú ọ̀dá lábala tọ̀dọ̀ tiẹ̀, sárùn dá àbárùn ọ̀dá, ìjà dá àbíjà ọ̀dá, ẹjọ́ dá àbẹ́jọ́ ọ̀dá, sáwọn àjẹ́ dá àbáwọn àjẹ́ ọ̀dá, ṣé pààyàn dá àbí kéèyàn máa pààyàn ọ̀dá? Èwo ni wọ́n mú mẹ́? Bàbá ní pààyàn ọ̀dá, nílé ẹjọ́ ni wọ́n ti dájọ́ ikú fún ẹ̀pẹ́ lágbájá ó jẹ̀bi ikú torí pé ọ̀pààyàn yẹ lọ́rẹ̀ẹ́ pa àwọn náà. Àwọn kan ní wọ́n hàn gé nìyẹn, wọ́n sì fún ní kíni, wọ́n sì pa á. Ṣéṣẹ́ tí ń ṣe òun, ṣéṣẹ́ dáadáa ni àbí iṣẹ́ tí ò dáa? Àwọn sọ́jà wa, ojú ogun òde, oníkálukú wọ́n dì há mọ́ra. Wọ́n á lọ rèé dojúkọ ogun, wọ́n bẹ́ ń samí sábàá. Sáwọn tí wọ́n ń pa òun, ṣé wọ́n ń ṣiṣẹ́ dáadáa ni àbí èṣiṣẹ́ dáadáa? Gbogbo àwọn táwa ń sọ yìí bí ilé ayé bó ṣe kọjú lọ́kọ̀ yìí,
ajogun làwọn ìyàmí, ara ipò ajogun ni wọ́n wà. Bí ó ṣe wá wà lára ipò ajogun yẹn, Olódùmarè kókun lé ayé lọ́wọ́. Ẹni táyé ọ̀bá tí ì mú, táwọn àjẹ́ ọ̀bá tí ì mú, tàbí tó sọ pé wọn ò lè mú òun, wọ́n ń bá a ṣeré lọ́wọ́ ni o. Wọ́n ń bá ẹni bẹ́ẹ̀ ṣeré lọ́wọ́ ni. Nítorí pé agbára wọn, ipò wọn, ohun tí wọ́n lè ṣe, ọkọjá kẹ́nìkan mọ́ bẹ́ẹ̀ bá ń jẹun ẹnu ẹ̀ lógì lókù, tí bá ń ṣẹnu ẹ̀ níyẹ̀dì lókù. Àwọn ìyàmí, Olódùmarè ti fún wọn lágbára yẹn, kì í ṣe bá àbárí. Nílẹ̀ Káàárọ̀ Oòjíire, kí n tó kù ńbẹ̀, mo ní mo gbé fún Odunlade Adékọ́lá gẹ́gẹ́ bí eré yẹn, torí pé níbi tẹ́lẹ̀ yẹn gúnlẹ̀ sí, bẹ́ẹ̀ nìkan bá sọ pé òun láláṣẹ lórí òrìṣà, ó yẹ kó ti mọ tí ó gbẹ̀yìn òun. Bẹ́ẹ̀ nìkan bá sọ pé òun láláṣẹ lórí òrìṣà, tó bá ti wo fíìmù òòṣà, ó yẹ kó ti mọ tí ó gbẹ̀yìn òun, kò ṣe é dọ́gbọ́n sí, ṣe bá àjọ ń bẹ nílé ayé ni. Ẹni tí ò tí ì kú ò tí ì mọ kú tí ó pa òun. Àbí bẹ́ẹ̀ bá yan fanda tí ń lọ tí ń bọ̀ tí ń ṣe bá tí ń sọ pé ń ṣe gangan, mọ iye ọdún tẹ́ ti fi yan fanda sẹ́yìn, ń gbọ́ ọ̀rẹ́ tó gbọ́ tàyẹ̀ sọ pé a kí àwa oníṣẹ̀ṣe lẹ́nu yín. Sẹ́yìn wà ní wa ni, ẹ jẹ́ á dúró síbi tẹ́ ẹ bá dúró sí. Ọ̀rúnmìlà jẹ́ pé wa, ó ní ẹ dúró síbi tẹ́ ẹ bá dúró sí. Torí pẹ́ni tó bá dúró tí ń tó dúró tì, tí kú bá fi dé, iná ẹ̀ láfi ṣèdájọ́ fún un. Ẹ ṣe máa kí àwọn oníṣẹ̀ṣe pàápọ̀ ọdún eégún, ọdún tó kù lẹ́nu ìsìn, ọ̀rọ̀lẹ̀ tó mú sọ. Àbí ọdún eégún tó bẹ̀rẹ̀ tó dé, tẹ́ tó yà bẹ́ẹ̀, káwá níbi tẹ́ ti ń ṣe ìní kú bá ti dé, àwọn àfáà kobò yìí ń gbà náà o. Tí wọ́n sọ pé àṣẹ bàbá wa yìí, ẹ mọ̀ disappoint ayé, wọ́n ti tó yìnyín báyìí o. Ẹnu táyé fi sọ pádé ń dùn, wọ́n padà tó sọ pé ògùn lọ́la, nígbà tí èsì àbájáde gbogbo tẹ̀ ń ṣe ìtọ́ba dé. Ẹnu ìdálẹ́kùn ẹ̀kún ní dára rẹ̀, ẹ sọ fún arápá ẹni ọkọ̀ ọbọ̀ náà o. Ẹ sọ fún ọgbọ̀gbọ̀ ìyàwó ẹni ó fomi ọbẹ̀ tábà wò, ọgbọ̀gbọ̀ ìyàwó ẹni ó renú ẹ̀kan lórí ìfúnsárí, bọ́gbọ̀gbọ̀ ìyàwó bá renú ẹ̀kan lórí ìfúnsárí, yóò gbàgbà lé ara rẹ̀ láì fẹ́ ni. Ẹ wá sọ fún akólòlò ẹni ó pe mẹ̀múdù, kí akólòlò kó tó pe mẹ̀múdù tán, ó ní mẹ̀mú ó ti mú mẹ̀mú ẹ̀ lọ. Ìyẹn báwọn. Àwọn ìyàmí, a lè sọdún àjẹ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire ń bí, nítorí pé ipò ajogun táwọn ìyàmí wà, ìpàdé wọn ìkọ̀kọ̀ ni wọ́n ti ń ṣe. Bí wọ́n bá ń ṣe, ìyàtọ̀ yẹn wà láàrin ìmọ̀ sọdún tí wá ń bí, àmì ọdún tí wọ́n ń ṣe nílẹ̀ Ìgbò tó ń pè lọ́dún Halloween, tó jẹ́ pé a ti wá rí fún ọdún yẹn sí ọdún eégún, ọdún àwọn ìyàmí ni, ọdún àjẹ́ ni. Àwọn àjẹ́ lè mọ àwọn òyìnbó, àwọn lè mọ sọdún àjẹ́ ní gbangba, nítorí pé pàdé wọn tí wọ́n máa ń ṣe gangan ní gbangba ni wọ́n ti máa ń ṣe. Àwọn èèyàn rí àrítọ́ka sí ibi tí wọ́n ti máa ń ṣèpàdé. Tó ní kálukú ọmọ dágbére pé òun lọ pàdé, tí sì ń lọ pàdé àjẹ́. Àfi tó bá jẹ́ pé advance orílẹ̀-èdè tí wàá rìn débẹ̀ lókù. Ẹ wọ ẹyin ìyá mi, ìjọba ti kọ́lé fún yín o, tí wọ́n kọ́lé kan ra bàtà, kẹ́mìtì dó pampampa síbẹ̀. Kí ló mú yín bẹ̀? Ẹbí wọn gbọ́ ẹgbẹ́ ní ọgbọ́dọ̀ ọmọ pàdé ńlẹ̀ ni. Ààrẹ orílẹ̀-èdè fọ́ọ̀rọ̀ rẹ̀ bá wọn pé ẹwọ ẹ̀yin ìyá mi ẹ̀wọ̀ ẹgbàgbé o, ó la fẹ́ ṣe o, dààmú mọ́ láyé nù, ìtẹ́jú fi owó sóògùn ká, ṣe kọ́lé ní gbèdéke ṣe pé ẹ̀yin ìyá mi lẹ́nu bí, Ministry of Ìyàmí, Ministry of Ìyàmí, ṣé kò lè sí ni? Ńgbẹ́ bá ṣe wọ́n lọ́jọ́ kabẹ̀, kò ní sí pẹ̀lú ẹ̀yọ̀ pàdé ẹ̀dún mọ́, ẹgbẹ́ mọ́tò kalẹ̀ kó kálukú gbé mọ́tò lọ fún wọn lọ yìí ṣe pàdé àwọn ìyá mi, pàdé àfọwálẹ́ṣe, àní ẹwọ́n nílé ẹtìlẹ̀kùn, ṣe pé ká ti lé sí i ní. Ayé agbára ọ̀tọ̀, ayé fààyè gbà ọ̀tọ̀. Nílùú òyìnbó wọ́n ti fààyè gbà àwọn ìyá mi, wọ́n sì rí ṣe jù alọ́ bàbá ní parọ́tọ̀, agbára wọn náà gbè wọ́n fi kún ọ̀bá bẹ̀jẹ́. Gbogbo àwọn tó yẹ káwa náà mọ̀ pọ́nlé ń bí tá à ń tẹ̀lé ojúmọ́lẹ̀ ní jẹ́ káyé ti yín náà pelúkú musu tó ráyè àwọn òsì ń bẹ̀. Ìkànsẹ̀ jù kan lọ́ta aláàbò ọ̀sẹ̀ tẹ́lẹ̀ bọ́ ọ̀sán. Ẹ̀yin ìjọba ẹ̀kọ́ ní àwọn àjẹ́, ẹ̀kọ́ ní àwọn ìyá mi. Gbogbo ilé ìtẹ́lẹ̀ nǹkan kánà fún ìwúlò bẹ̀. Wọ́n lè sọdún Halloween nílùú òyìnbó. À ń rìvásì sọdún eégún ọdún àwọn ìyá mi ni. Ṣùgbọ́n níbí, a lè sọdún àwọn ìyá mi torí pé ìfààyègbà yìí ò sí. Ṣé bọ́pọ̀lọpọ̀ igi tí wọ́n ń lò, ibi tí wọ́n ń gbé, tí wọ́n fi ń sagbá lóde, gbogbo igi náà kọ́ la ti wó tán. Àwọn ọdẹ sì máa ń sọ̀rọ̀ kan. Wọ́n ní kò sẹ́ran nínú ògbẹ́ mọ́, ìgboro lọdẹ tí ń pẹran.
àti òró yanu ìbọn dún gbàù. Gbogbo gbígbà àfààyè gbà wọ́n. Àwọn kìíní yóò rí agbára lò níbi tí wọ́n ti máa ń lò mọ́ inú ìgboro ní ó wà. Bọ́ọ̀lù bí ọ̀hún ṣe fẹ́ dá. Tinubu kí ni Tinubu ṣe? Sáyé fẹ́ bàjẹ́ ni. Pátọ́kẹ́ nìkan tó jẹ́ pé nígbà orí ẹ̀ nígbà ayé ẹ̀ la lè sọ pé orílẹ̀-èdè Nàìjíríà dárí. Bẹ́ẹ̀ bá dá kọjá sọ pé nígbà ayé Awólọ́wọ̀ ẹ kàwé ọ̀fẹ́ àwọn èyí tí bá a ti dáyé ńgbà náà kéré. Ayé ta lọ́dà Tinubu bàjẹ́ kí ni Tinubu bàjẹ́? Ìwọ gangan ọ̀báyé jẹ́ èyí tí ìwọ gangan bàjẹ́ nínú ayé nílẹ̀ kóòtù òde ojú ti Tinubu lọ. Kí ló ṣe sóò sáré bàbá rẹ̀ sóò gbé ta? Ètò yóò fún lọ́kàn ètò yóò jà fún kàn. Ètò yóò jà fún nìyẹn ẹ sì gbé kó mẹ́ ẹ sì rẹ́ mi jà mọ́. Ìwọ nìkan lówó nínú ilé yín nínú rẹ̀ yín inú rẹ̀ ń dùn orí ibú ló ṣe o. Bí ìwọ nìkan tó bá pé ìwọ nìkan ló dáa fún nínú ìdílé rẹ̀ orí ibú ló ṣe wèrè òpó ní o fi ń sayọ̀ọ́yọ̀. Olówó kan òtòsí gbogbo yín bó bá lọ wá dáa fún ọ bá sọ pé ọ̀rẹ́ ẹ̀rọ ọmọ lọ́ta òun ṣe bá sọ pé o pé fún mọ̀lẹ́bí èwo wèrè. Nígbà táwọn èèyàn náà sì gbọ̀ ìtẹ́ bá fẹ́ gbọ́ lójú wọn lẹ́fún Mẹ́kà lágbájá ìmúra o wòye àmọ́dún Aláàjì kòró Mẹ́kà tí yé ta. Wọ́n lè sọdún Halloween ọdún àwọn àjẹ́ nílùú òyìnbó a lè ṣe ń bí àfi bá a bá ìjọba tó bá fààyè gbà wọ́n lókù á tó àbà fún wa. Ó ṣẹlẹ̀ àbúrò ìlàbọ̀ yìí orúkọ mi tó yí padà mẹ́. Bàbá o Adéifá ìwà lẹ̀sìn.